Alhamdulillah. Wa sallallahu wa sallam ala rasulillah wa ala alihi wa sahbihi man wala. Amma ba'd. Ẹ̀yin ọmọ ya wa nínú ẹ̀sìn. Ẹ jẹ́ kí a jọ ro orísun kankan. Torí pé méjì Ọlọ́run fún wa, ó fún wa ní làákàyè. Ó wá fún wa lẹ́sìn. Tí ẹ pé tí a bá ti ẹlẹ́mìí tí ó lè ṣe píkì tẹ́sìn mú àyìn. A ní làákàyè tí a fi jọ yé, tá fi ronú sí létà, tá fi padà pé òótọ́ ni. Tóbi lọ́rùn sọ gẹ́gẹ́ bí Sheikh Ibn Qayyim ṣe sọ́nu Al-Fawaid, a ní méjì náà ni. Aya Al-Qur'an tọ́lọ́run sọ wípé ní liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid. La dhikra liman inna fi dhalika la dhikra liman kana lahu qalbun aw alqa as-sam'a wa huwa shahid. Ọlọ́run sọ pé ní ìrántí ń bẹ ń bì yẹn, ẹni pé ní ẹnìkan ẹni tí yóò gbọ́ eléyìí tá sọ yìí. So ìkan náà méjì ni lankan aláwọ̀ kọlù ẹni tó lẹ́mìí tó máa ń gbọ́rọ̀, tó máa ń gbé ìgbọ̀rọ̀ sí tẹ́kítẹ́ wáyé sọ fún ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti gba òdodo. Àbí alcohol samuel àbí ó tẹ́tí ọ̀rọ̀ yìí wà interesting ó wà sensible, wà meaningful, wa huwa shahid. Ó sì ṣe kí ni òun náà ó fi ara sí tòsí láti gbọ́, kò tẹ́tí kó rí kó tún sọ ẹ̀mí nù padà. Laysa bi ghafil bal huwa shahid. Ó ronú sí ó sì ṣe ó gbà ìrántí pé ó fi ara rẹ̀ lẹ̀, ó wá sí ó múra rẹ̀ súnmọ́ ìṣàtí ṣiṣẹ́ tọ́ ní tí ó rí pé òun gbọ́ yẹn tọ́lọ̀ ní kó bá sí làkáì rẹ̀ tó ṣe làkáì sí. ẹ̀yin ẹ̀ wò ẹ̀ ṣe làkáì sí. Wọ́n sọ pé ní Abu Hurairah àwọn Ṣíà àtàwọn tó ń ṣe abátẹrù wọn tó ń polongo wọn nílùú wáyé àti mọ̀ wọn. Wọ́n ní Abu Hurairah wọ́n ní báyìí ní ìyẹn ní pé ní kò dá, èèyàn tí ò dá ni lóòótọ́ sàbí ànábì ni. Wọ́n ní lábájá anásùn mọ́lìkì, wọ́n ní báyìí ní. Wọ́n ní Abu Sa'id al-Khudri àbí nǹkan, wọ́n ní báyìí ní. wọ́n tó bá sórí Abubakar, wọ́n bá sórí Umar. Àwákì tẹ̀ ní kò tẹ̀ sínú kò tó gan. Ẹ̀hẹ́mì tí tẹ̀ ń bọ̀ lórí yẹn, wọ́n bọ̀ dìta. So ẹ wá bá àwọn sàbí jẹ́ lọ dé pé in tí ẹ ń bọ̀ táwọn Ṣíà ń ṣe lẹ́yìn náà ń padà bọ̀ ń bẹ̀, ìbú lẹ́yìn ṣe ń bú wọn. Àwọn Ṣíà máa wòlẹ̀ ńlá náà máa ń ṣépè fún wọn ni, a máa ń sọ pé nínú lọ́wọ́, a máa ń sọ pé kọ́lọ́hun kó lékún ìyà wọn ni, kọ́lọ́hun fi wọ́n sínú ìyà. Àwọn Ṣíà máa ń táwọn ṣe ìwúlẹ̀ ń ṣe nìyẹn. Ẹ̀yin náà ń bọ̀ ń bẹ̀ díẹ̀díẹ̀ ni, ẹ̀kọ́ fẹ́ fúnra yín ní ọ̀nà láti ọkọ̀ fi bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ láti ibi sí ibi ẹfẹ́ mú láti ibi tó lẹ̀. So ṣùgbọ́n Ọlọ́run ní Ọlọ́run yóò máa wò yín ràn títí tí ó fi ẹni tí ó fi mọ̀nà nú yín, ẹni tí ó fi mọ̀nà títí tí ó fi gbá mú. So ẹ sì rí pé nígbàtí àwọn ìbẹ̀sọ̀lá tó ní màlíkà, wọ́n rán màlíkà sọ ọmọ èèyàn nígbà tó ń kọ kádàrà ọmọ ènìyàn tó wà ní òye tó wá ti pé 120 days. Wọ́n kọ rízikẹ́, wọ́n kọ ọjọ́ tí ó lò nílé ayé àti iṣẹ́ tí ó ṣe àti ìwàsà ìdún àwọ́ṣẹ́kì ṣólórí ire ni àbóṣó lórí ibú. Ìyẹn pé níṣẹ́ tí ó ṣiṣẹ́ dáadáa tí ó fi wà lẹ́nà àbẹ́ni tí ó ṣiṣẹ́ ibú tí wà lẹ́nà. Sẹ́ni tó wáyé pé ọmọ dáadáa ni yóò máa iṣẹ́ dáadáa, yìí tí iṣẹ́ dáadáa yóò máa lékún títí ọyé Ọlọ́run fi gbà sọ́dọ̀. Ẹni tó ní ibú ni iṣẹ́ aburú rẹ̀ tí fẹ́ ṣe yóò máa ṣe náà ni, kódà tí ó bá ti pè kankan ò ní ṣe títí Ọlọ́run fi mú un náà. So kọ́lọ́n kó dá kó jọ kó fún ọ níṣẹ́ dáadáa ṣe. Ẹ̀yin náà ẹ̀ka ronú sọ̀rọ̀ yìí o. Ẹni àwọn sàábí ànábì ẹni èèyàn bú ni wọ́n láwọn tẹ̀ dárúkọ yẹn tẹ̀sí dárúkọ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí o tí rí àmọ̀kọ́ pọ̀. So ẹni èèyàn bú ni wọ́n àbí ẹni wọ́n dá, ẹni alátẹnujẹ láyín, alátẹnujẹ ni Abu Hurairah, ẹni báyìí ni Umar, ẹni báyìí ni Abubakar, ẹni Anas báyìí ni. Ok, ẹ jẹ́ ká bí ṣe Abu Hurairah tẹ́ ní kò dáyìn, ẹ kàkọ̀ yọ àdís Abu Hurairah kúrò nù Islam. Àdís Abu Hurairah nígbàtí ó ti dá ṣe bí of course àdís ẹ̀ náà nídìí ẹ̀mọ́ náà èèyàn bú ẹlẹ́tẹ̀kẹ́tẹ̀ Anas kọ́ ní ẹ̀ kí láyé fàdís ẹlẹ́tẹ̀kẹ́tẹ̀ ṣe tí ò ní parámà náà bí kí láyé fi. So kò sí wàhálà, ẹ wájọ gbogbo yín àwọn Ṣíà àti wọn àtàwọn káwọn sí wulẹ̀, àwọn wulẹ̀ ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀. So
ìgbẹ́yìn tẹ́ntẹ́ntẹ́ntẹ́n jẹ́ agbátẹ̀rù wọn nílùú wáyìí. So àwọn ní tí ọ̀rọ̀ yín a ṣe ń wo lọ a ṣe ń gbé yẹ̀wò ní so a ṣe ń gbé yẹ̀wò tó di ẹ́sìpọ̀rọ̀ yín sí clear àti mọ̀bítẹ̀ ń lọ. So ṣùgbọ́n àtọ́rọ àwọn èèyàn wọ́n lè máa ti bẹ́ẹ̀ bá ń sọ pé Lọ́wọ́ Johnson ó ti di kèfèrí àwọn ò ní abẹ́rí àwọn kìíní kan nígbàtí wọ́n pé wọn kọlẹ̀ ìmítọ́ bẹ́sìn yìí kò lẹ́fù àgbéyé wọn ò ṣe ara. So ṣùgbọ́n irú nǹkan báyìí náà yẹ kọ́kọ̀lọpọ̀ náà kójú tí wọ́n náà láàrín. Ẹ bá wa kó àdísì Abu Hurairah kó nù Islam tẹ́ ń ṣe, ẹ bá wa kó àdísì Anas bin Malik kó nù Islam tẹ́ ń ṣe, ẹ bá wa kó àdísì Abu Sa'id al-Khudri kó nù Islam tẹ́ ń ṣe, ẹ bá wa kó àdísì Abubakar kó nù Islam tẹ́ ń ṣe, ẹ bá wa kó àdísì Umar ẹni tó àjọwà wáyé kí tó bú Umar, of course ó ti bú àwọn Uthman, ẹ bá wa kó àdísì Uthman náà kó nù nǹkan tẹ́ ń ṣe. ṣìbí Uthman ló gbà wáyé pé ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allama, ẹni tó dájú nú yín náà lẹ́ni tó kọ́ Kùránì tó sì fi kẹ́lòmí. Ẹ má kọ́ Kùránì mọ́, ẹ má kọyán ní Kùránì mọ́, ká máa sọ. Abu Hurairah ló gbàdí sí wa wípé ní la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda. Ọlọ́run ní gbà àwọn ẹnìkan kan nú yín nígbà tó bá yẹ pé ó wà ní ipò àìmọ́ ọ̀n tí àyàfi ìgbà tó bá ṣe ìmọ́tótó Ọlọ́run tó gbà wọn rẹ̀. Ẹ yọ ẹ kúrò, kò yẹ má ṣe ìmọ́tótó, ẹ kò má kírun lọ ní àbíkẹ́tẹ́, ẹ má kò má kírun, kò ní ẹ ti rò pé ẹlọ́tẹ̀nú jẹ ẹlẹ́tẹ́ pé bí ayá nìkan ló kọ̀ fún oúnjẹ jẹ lóní kó sọ àdísì yẹn ló fi sọ ó lè parọ́ wánà bí ẹ má ṣe ìmọ́tótó mọ́, ẹ bá ti tọ̀ ẹ kò fò síwájú kẹ má kírun, ẹ má wẹ̀ tẹ bá ṣe jánábà. kàtàkì àṣọ àdísì Anas Umar tẹ́ ń bú yìí òun ní wà pàyínkú nítorí pé ní ẹ̀rí tí fi sọ bẹ́ẹ̀ ní pé torí àdísì Abu Hurairah náà ló kó rẹ̀ òun ló kó ọ̀rọ̀ ìsọ̀ láti ó kó ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìbádà ìgbẹ́ ẹ̀rí tí fi sọ pé Umar ló pàyínkú ni pé ní ìjẹ́ ẹ̀mọ̀ pé ní Umar òun ló gba àdísì májẹ̀mú tọ́nà òun fi gba Islam lọ wa ọmọ ẹ̀ ló sì gba àdísì Islam wa ẹ jẹ́ kí wọ́n dúró lórí yẹn. Umar ló gba àdísì wa Ànábì sọ pé ní innamal a'malu binniyat, iṣẹ́ tàbá ń ṣe pẹ̀lá níyàn ni o. So nígbẹ̀yìn àdífì yẹn ẹ̀yìn náà ẹ̀ máa dísì yẹn nígbẹ̀yìn àdísì yẹn wà lánàbí sọ̀sọ̀lá wá sọ pé ní man kanat hijratuhu lidunya aw ila dunya fa hijratuhu ila aw imratin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi. ṣáájú yẹn man kanat hijratuhu ila Allah wa rasulihi fàyíjọ́tù ila Allah wa rasulihi. Ẹni tí yíra rẹ̀ tó ṣe àti iṣẹ́ ìjọsìn mìíràn tó ṣe torí ẹ̀ lè àfitẹ́wà tó máa fi òdó hàn lẹ́sọ̀ pé ìjọba nìkan ní ń bá wí torí pé ní in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn fi ń tọ́ka sí fún wọn. sẹ́ni tí wáyé pé yíra rẹ̀ tó ṣe wá sí Mẹdínà torí Ọlọ́run àtànábì ni yóò gbẹ̀san lọ́dọ̀ Allah wa rasulihi ń bẹ̀rẹ̀ ní nǹkan tí ẹ̀ ti gbọ́ yé tí ẹ̀ káwọn fáwọn sọ fún ìnẹ̀ pé kí ni wàásù lísúlì yìí ṣe ń bẹ tánàbí lọ́fẹ́sàn lẹ́sàn ìyẹn ní pé ní àti pé ó ṣe gba ìlànà ànábì sọ̀sọ̀lá tàbí torí ànábì tó pàfin tẹ̀lé ànábì. ìyẹn tó yẹ pé yí àti ẹ̀ nítorí ilé ayé tó fẹ́ rí ni o Ọlọ́run ti ń fún àwọn mùsùlùmí tó dé sí Mẹdínà wọ́n ti ń fún wọn lọ́gbà oko wọ́n ti ń fún wọn níṣẹ́ o ẹ̀ǹkọ́nà ti ròyìn àwọn sàábé ọgbà àwọn tọwọ́ tẹ̀sẹ̀ ni. so àwọn ìmúra ti yẹn kíhùwà àbí torí pé obìnrin tó fẹ́ torí àti máa dìtì yẹn mọ̀hájírò Ummi Kays tó ṣe hijira torí ìyá Kays tó fẹ́fẹ́ ló fi ṣe hijira tó yà lọ́bí ṣe sọ àdísìn. so bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ṣe ẹ̀sìn Islam torí ilé ayé àbí nǹkan so Ọlọ́run ní ìgbà tàbí ń kọ́ wa ní pé ní abẹ́rọ̀ ṣe nǹkan torí tọ́ Ọlọ́run ní abẹ́rọ̀ ṣe torí pé à ń wá orí ayé ẹ má yọ ìkílásíkò nínú àmìyàn yín kò sínú má jẹ́ mú tẹ́lọ̀ ìgbẹ̀sì lọ́wọ́ yín ẹ má wọ́ọ̀rí ẹ má sọ ìkílásí fáwọn èèyàn mọ́ ẹ má sọ̀rọ̀ torí tọ́ Ọlọ́run fáwọn èèyàn mọ́ torí pé Umar tó gbadísì wá èèyàn tí ò gbádùn lọ́dọ̀ yín ni kò yẹ kẹ́ gbadísì rẹ̀ ẹ̀wà rí àdísì tẹwàá fi ṣiṣẹ́ pé orí ẹ̀ náà ni gbogbo wa àtẹ̀yìn àti gbogbo wa àwa àtẹ̀yìn orí ẹ̀ lájókòólé àdísì Islam gangan tánàbí sọ pé ní buniya al-Islamu ala khams àdí Islam kalẹ̀ lórí nǹkan márùn tó pè ní Islam náà kúrò kó má ṣe ju márùn yẹn lọ gẹ́gẹ́ bí ẹnìkan sábà náà bí pé ara'ayta law sallaytu al-maktubat asumtu Ramadan wa halaltu al-halal wa haramtu al-haram adkhul janna alábìnrin náà ó ní ti bá àwọn anábì ti bá ti kírun márùn tí mo ń gbáwẹ̀ tí mo ń ṣe gbà nǹkan tó jẹ́ halal tí mo ṣe nǹkan tó jẹ́ haram ṣí ma wà lè jẹ́nà tí mo sá fún haram ṣí ma wà lè jẹ́nà anábì ní bẹ́ẹ̀ ni tó dá inú ìwáyà kan
ọkùnrin tó wá bá nàbí ó sọ pé ní òun ò ní lékún wà láà ń kùsù òun ò ní dínkù òun ò ní ṣe nǹkan mímọ̀ kún ní tó jẹ́ ojúlówó tó sọ fún mi yìí òun ò sì ní dínkù òun mọ̀ ojú tó wà náàbí ní tó gbà tó nà náàbí ní tó bá sọ bó ṣe ṣe yẹn tó bá ṣe bó ṣe sọ yẹn ọmọ àlùjánnà aṣọ àti mọ̀ pé tó jójúlówó ẹ̀sìn gan nìyẹn nǹkan márùn-ún yẹn anábí ní ọmọ ìsìlámù lè ṣàhádàtì an la ilaha illallah ká jẹ́rìí pé kò sọ́lọ́run àmì lẹ́yìn Ọlọ́run wa anna Muhammadur rasulullah àti pé Muhammad òdíṣẹ́ Ọlọ́run ni iqam salah ka ìgbéhùn ìkírun wákàtí márùn wà ìtá ìzaka ìyọ́ zaka asọ́mù Ramadan ìgbà Ramadan àti ìkarùn wà hajjul bayt kí lọ sí hajji ìmọ̀nìsàtàwọn ilé ìsẹ̀bí láfin tó bá ní kàpá láti lọ àdísì iná láfi mọ̀ pé islamu náà pé ní islamu àdísì tẹwàá ń sọ yìí Umaru Abdullahi ibn Umaru ọmọ Umaru ma ló gbà wá ọmọ èèyàn bú o ma ló gbà àdísì yíwà tó sẹ́ pé ìlànà Umaru náà lòun náà tẹ̀lé kò tẹ̀lé ìlànà ẹlòmí ìlànà Umaru ló tẹ̀lé tábà sọ pé ọmọ èrè jáì látara ọmọ èèyàn bú irọ́ ìlànà kan lọ́jọ́ wa abẹ́ẹ̀ka àdísì ní kẹfìmọ̀ ẹ kúkú yọ kúrò tàbá ti fẹ́ pé kí ló ń pè ní Islam ẹ sọ pé kò sí kankan bẹ́ẹ̀ káṣáṣẹ́ tàbá ti kódà kó kọ sùn gan Islam ní torí pé ní ẹni tó gba eléyìí tí gbọ́ ajókòó tí ìwà ọmọ èèyàn tẹ́ ń bú ni so tí lè bá jẹ́ ìrònú tí ó bá jẹ́ ìrònú fún yín ó tó kẹgbọ́ tí ó bá tó ní in tí ó ṣe ọpọlọ ń kálukú yín tí ó ṣì tẹ́fì gbòótọ́ kó ṣe ọpọlọ àti òye àwọn èèyàn tó ń gbọ́ yín tó ń gbọ́ wà táwọn náà ń gbọ́ ògbélé pé ní kò sọ́nà bí tí àwọn báyìí ti wà lọ ká máa mú apàrùn gẹ́gẹ́ bí fẹ̀ràn ṣe máa ọmọ yẹn parun tó fi tẹ̀lé sínú omi ìnà jẹ́ ṣókí kọ́nà gbọ́dá àwọn gbọ́dá kó ṣe aláǹfààní. Assalamu alaikum.